Yorùbá Awards ẹ̀kẹjọrú ẹlẹ́lẹ́yìí o tó máa mìlú Ìbàdàn títì lọ́jọ́ Sunday 10 January ọdún tuntun 2021 Jake's event place tó wà ní Falana bus stop ládojúkọ South Filling station Challenge Ìbàdàn ló ti máa wáyé o aago kan sóni red carpet máa bẹ̀rẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gẹ́gẹ́ bí alága ọjọ́ náà ti sọ̀rọ̀ báyìí o. Gbogbo Yorùbá Awards gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì mo fẹ́ kẹ́jẹ́ ká pawọ́pọ̀ ká gbé àṣà wa ga nbọ̀ là ń lọ nbọ̀ là ti ń bọ̀ kí ni kókó gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá fún ní àwọ́dù Ògo Yorùbá lọ́jọ́ yẹn kó mọ̀ pé pàtàkì inú ọmọ Yorùbá ló jẹ́ so wọ́n tí wọ́n bá fi irú nǹkan báyìí lọ tó bá ń gbọ́n rí ajẹ́ pé ọmọ tó ń ṣe nìyẹn so mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá yẹn bàbá mi mọ̀mọ́ mo fẹ́ kẹ́jẹ́ ká pàdé brọ́dà mi àǹtí mi mo fẹ́ kẹ́jẹ́ ká pàdé ìṣẹ̀lá máa bára wa sọ̀rọ̀. Ọjọ́ yẹn máa lọ yìí ládùn. Bákan náà, àwọn Yorùbá kọ̀mẹ́dì àtún máa gbórí wọlé láti pa wá lẹ́rìí àrí tákìtì. Olóríire kan tún máa fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Toyota Corolla ṣe fàjẹ́ nígbà tá a bá yí koto. 2,000 naira péré lówó tíkẹ́ẹ̀tì. Skill fashion tó wà ládójú kan Lágẹ̀lú FM. Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn lẹ́tí máa rí tíkẹ́ẹ̀tì rà. Table reservation ẹ máa pè sórí tẹlifon 08061215269 tàbí 08062073895. Èrèlú títí la yọ̀gùn nóbí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ̀rọ̀. Nígbà wọn máa wà níbẹ̀. Gẹ́gẹ́ bí ìyá ọjọ́ náà. Mọ́gàjí Kọ́lá Olóòtú. Wálé Adéọba Mr. Package àti Láìdé Bákàrẹ̀ ló máa darí ètò lọ́jọ́ náà. Proudly supported by Lágẹ̀lú FM and Anointing Musical Instruments. Everyone ló package ẹ̀. Ẹ jẹ́ ká jọ pàdé níbẹ̀.